Oríyọmí Hamzat kì í ṣọmọ Adékúnlé Hamzat tí mo rò bí mo mọ̀ tẹ́lẹ̀ ni o. Ẹ̀yin tèmi ta ló sọ̀rọ̀ yìí? Màmá Olúbùkọ́lá ló sọ bẹ́ẹ̀, eléyìí tó jẹ́ national secretary fún ẹgbẹ́ Accord Party. Ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí awuyewuye ń lọ lọ́tún awuyewuye ń lọ lọ́sì wípé wọ́n ti gba mandate kúrò lọ́wọ́ Alhaji Oríyọmí àti wípé wọ́n ní èèyàn méjì ló wà nínú ẹgbẹ́ Accord Party. Wọ́n wá ní sàtífíkẹ́tì tí wọ́n gbé lé Alhaji Oríyọmí lọ́wọ́ o pé ọkàn fi ṣe ṣẹ́ńdẹ́jẹ lásán ni o pé òtún bá ń tẹ sàtífíkẹ́tì ni nítorí pé kí ni pé national secretary ẹgbẹ́ Accord pé kò sáyìn sàtífíkẹ́tì eléyìí tí wọ́n fún Oríyọmí pé kó tẹ̀ tó di wípé INEC máa tẹ́wọ́ gba sàtífíkẹ́tì lọ́wọ́ any candidate wípé ó gbọ́dọ̀ jẹ́ national secretary ẹgbẹ́ ọ̀hún òun ló sáyìn ẹ o ibi tí wàhálà ti ṣẹlẹ̀ gangan rèé eléyìí ló mú kí chairman àwọn ẹgbẹ́ Accord pé Alhaji Oríyọmí wípé Alhaji Oríyọmí o ìwọ gangan la fẹ́ gẹ́gẹ́ bí candidate wa ṣùgbọ́n màmá Olúbùkọ́lá tó jẹ́ national secretary ó ní láyé pé kò jọ pé níbo pé láyé Oríyọmí kì í ṣe candidate tòun o ọ̀rọ̀ yìí ti wá di gbọ́n mi sí omi òtó wọ́n wá ní pé Oríyọmí Hamzat pé kó wá l'Àbújá o pé kí àwọn fún ní ìyẹn certificate títí ẹ̀ gangan eléyìí tó jẹ́ pé national chairman ẹgbẹ́ Accord eléyìí tó sáyẹ̀nsì wípé kí Alhaji Oríyọmí kó wá gbà o ṣùgbọ́n màmá Olúbùkọ́lá ní pé kò ṣeé ṣe bẹ́ẹ̀ rárá eléyìí ló fà á tí national secretary ìyẹn màmá Olúbùkọ́lá tó fi ń sọ wípé ọmọ àlè pọ́nrán báyìí ni Oríyọmí Hamzat nítorí pé kí ni òun ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat ẹ wò ó ẹ jẹ́ kí n fi fídíò yìí lẹ̀ kí gbogbo wa ká jọ wò ó láti bẹ̀rẹ̀ títí dópin ẹ má gbàgbé ẹ bá wa wò sàlẹ̀ níbi tọ́kọ subscribe sí ẹ kílìkì lé subscribe button yẹn fún wa ọwọ́ yín tẹ fi ń tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. ọmọ àlè Oríyọmí Hamzat kò kí sọmọ Adékúnlé Hamzat tí mo lérò pé mo mọ̀ ẹ̀yin tèmi ìyá Adébùkọ́lá Àjàjà máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí kalẹ̀ ó máa gba ẹnu tán. máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí tẹ́ ìgbọ́rí nípa Oríyọmí Hamzat lẹ́yìn ìwádìí mi finifini. náà bọ̀ wá sàbújá wá gba certificate of affirmations pé wọ́n gangan làwa yàn ìwọ ló kájú ẹ̀ láti díje dupò gómìnà lábẹ́ àsíá Accord. barrister Maxwell ti bínú tán o ẹni tó ń jẹ́ national chairman fún gbogbo ẹgbẹ́ Accord káfọ̀tà káàkiri gbogbo ilẹ̀ Nàìjíríà. the same ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà ná fún gọ́fúnà Adémọ́lá Adélékè ní certificate tiwọn. lẹ́yìn tọ́rọ certificate ti wá dìjà tó present certificate tó gbà wọ́n látàbújá fún Alhaji Oríyọmí Hamzat. lẹ́yìn ìgbà tán conclude primary elections náà lọ sí. táwọn kan náà wá bọ́ sí ìwòrò tán lọ print certificate tiwọn tó dẹ̀ filé candidate tiwọn lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ pé secretariat náà fi print secretariat. ilé ìlú wa dánú bí national chairman pé lẹ́mi tí mo wà lẹ́kọ̀ọ́ta bíbá yìí níbi tí Accord gẹ́gẹ́ ti fund ara rẹ̀ jáde. wọ́n ti ránṣẹ́ pé Oríyọmí wọ́n ní máa bọ̀ wá sí Àbújá wá gba certificate èmi gẹ́gẹ́ ni màá present ẹ̀ fún ẹ èmi ni màá dẹ̀ sign ẹ̀. tí Àjàjà bá ti wá tó bẹ́ẹ̀ kó mọ̀ bá wa ní Àbújá ẹ̀yin tèmi ó máa ti di woro sí woro. wọ́n bá mi share fídíò yẹn dáadáa ẹ bá mi share fídíò yẹn kojú òní tí òkè ẹ̀dẹ̀ farabalẹ̀ wọlé parí ẹ̀yin tèmi ìyá Àjàjà máa sọ̀rọ̀. mo dìtẹ́tì pé ọmọ àlè Oríyọmí Hamzat ọmọ Adékúnlé Hamzat tó ṣiṣẹ́ ní MTA Ìbàdàn àtijọ́ ni mo pè é ní ìmọ̀gbọ́n máa lè ní. ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ wá dictate ni mo ṣe wá ń withdraw ara mi kúrò lára Oríyọmí Hamzat ẹ̀yin tèmi. secretary Accord náà tún pẹrẹ pé ọ̀rọ̀ kalẹ̀ ìyá Àjàjà wọn sọ̀rọ̀ ilẹ̀kùn. lè dá lọ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ lẹ́sẹsẹ kí tó wá analyse fídíò yẹn fún yín kó lè bá yé yín dáadáa ẹ̀yin tèmi ọ̀rọ̀ Accord náà ti gbẹnu tán. ọ̀rọ̀ wọn máa ti dégbìnrin ọ̀tẹ́ bá ṣe ń pàkan nìkan tún rú ìyá Àjàjà yarí o wọ́n ní láyé àwọn ò ní support Oríyọmí Hamzat nítorí pé kíni àwọn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ìwádìí láṣìírí dẹ̀ ti tú sáwọn lọ́wọ́ irú àṣírí ìwò ló wá tú sí ìyá Àjàjà lọ́wọ́. ẹ má wọrí gbogbo ẹ̀ náà lálọ́ gbọ́ lẹ́nu wọn lẹ́sẹsẹ ẹ̀yin tèmi ọ̀rọ̀ ẹ̀ máa ti gbẹnu tán. bí mo ṣe sọ̀rọ̀ yìí from one interview to another ní ìyá Àjàjà ń ṣe báyìí kódà wọn ní sinmi rárá wọn ṣàyàrí kalẹ̀ wọn ní pé lá Oríyọmí ò sì ní ṣe gómìnà lábẹ́ Accord àwọn national chairman ti pe Alhaji Oríyọmí Hamzat sí Àbújá wọn ní já fún ọ ní official certificate of affirmations láti confam ẹ̀ fún gbogbo àgbáyé pé ìwọ gangan làwa túnṣe ìwọ làwa yàn láti díje dupò gómìnà lábẹ́ àsíá Accord. bẹ́ẹ̀ ni ìyá Àjàjà sọ fún national chairman wọn pé tó bẹ́ẹ̀ ní sẹ́ ànílẹ́yìn mi tó sì kankan. èmi ti mú candidate tèmi bẹ́ẹ̀ làwọn national chairman náà sọ pé àwọn ti mú candidate tiwọn ẹgbọ́n ta ló máa ṣẹ́tù bá tu yí báyìí ẹ̀yin tèmi ó máa ti gba ẹnu tán. national secretary ó ní ìyá Àjàjà Adébùkọ́lá ṣùgbọ́n national chairman state secretary àti gbogbo àwọn expos pátá. both ní Ọ̀yọ́ àti ní Àbújá àwọn dúró ti Alhaji Oríyọmí gbáígbáí pé má wọ́ọ̀rì mọ̀ nsọ. ìwọ nìkan ni governorship candidate tiwa ìyá Àjàjà sì ti yarí kanlẹ̀ wọ́n ní Búsàárì ni candidate tàwọn ní tàwọn tàwọn. gbogbo tí national chairman ṣe yẹn kò kan àwọn òṣùpá àwọn tàwọn Búsàárì ni candidate tàwọn. ọ̀rọ̀ yẹn ṣe ń ya èmi lẹ́nu pé ẹ dákun ẹ gbà mí ta ló lẹ́gbẹ́ national secretary mọ̀ yarí kanlẹ̀ ẹ mọ̀ wá jẹ́ kí n gbà wá lákòókò ẹ jẹ́ kí n sáré summarize kí ni ẹ̀ fún wa ká lè bá a lọ gbọ́rọ̀ lẹ́nu àwọn tọ́rọ̀ kan. ẹ bá rántí tẹ́
gbàgbé ẹ máa rí pé láìpẹ́ ní Accord conclude primary election wọn despite báwo tiẹ̀ mọ̀ pọ́n tiẹ̀ sí primary. Oríyọmí Hamzat nìkan láti ẹ̀pẹ́ ní candidate wọn. àfi bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn lábẹ́rẹ́ rí táwọn méjì kan rárí wọnú ẹgbẹ́ Accord wọ́n ní kan Fatai Hussein wọ́n ní kan Busari Ọlákúnlé. aláwọn náà fẹ́ díje dupò gómìnà nínú ẹgbẹ́ Accord kan náà ni. ilé ló ti bẹ̀rẹ̀ sí ní surprise everybody pé kí ló ṣẹlẹ̀ kí ló dé Oríyọmí Hamzat nìkan la pè ní candidate nínú ẹgbẹ́ Accord lọ́yọ̀ state. Busari kí ló dé Mr Fatai ibo lẹ ti ń bọ̀ sí òsì ta ló gbéṣẹ́ rán yín. ìbéèrè táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bíra wọn lélẹ̀ ìbò pẹ́ síbà yẹn ní Mr Fatai owó ṣe ní bá sọ pé àwọn withdraw kúrò nínú réèsì yẹn. Busari bò wá ní Ọlákúnlé sí òsì o ẹ̀yìn sì wà ń bẹ̀. àṣẹ national secretary ẹgbẹ́ òṣèlú Accord yẹn Mrs Adébùkọ́lá Àjájá àwọn náà gbé Busari lọ́wọ́ pé láyé ìwọlé mi ó lò despite gbọ́mọ̀ pé Busari ò lérò lẹ́yìn despite gbọ́mọ̀ pé kò séèyàn kankan tó fẹ́ fòtì fún. ṣùgbọ́n Mrs Àjájá ń jẹ́ kó yé wa pé bó ṣe pé káwọn òfin ṣàwádànù bó ṣe pé káwọn waste Ọ̀yọ́ yìí. ní election 2027 tó ń bọ̀ àwọn òkè ẹ̀ o Busari ìwọ làwọn ò gbé dání. eléyìí tó wá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní concern pé ṣé national secretary ẹgbẹ́ sì lélẹ̀ kí ló dé tẹ́ fẹ́ waste. ọ̀nà lọ́yọ̀ọ́ nígbà táwọn èèyàn ti fọ́ fún Alhaji Oríyọmí Hamzat táwọn èèyàn dẹ̀ ti ṣùgbà rẹ̀ pé rárá Ọ̀yọ́ ń pè ọ́ ìwọ la sì fẹ́ jẹ́ kó ṣàdarí wa ní 2027 tó ń bọ̀ yìí. bóyá Àjájá kọ̀ jálẹ̀ wọn ní láyé irọ́ ni àwọn olè lórí Oríyọmí Hamzat kí ló wá ṣẹlẹ̀ kí ló change tẹ́ bá dẹ̀ rántí tẹ́ gbàgbé ẹ máa rí pé ìyá Àjájá náà ló jáde níjọ́ kìíní àná. tó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ dáadáa nípa Alhaji Oríyọmí Hamzat sani candidate ẹyọ kan táwọn nínú ẹgbẹ́ Accord rẹ̀ o Oríyọmí Hamzat àwọn ó dẹ̀ make sure pé Oríyọmí Hamzat di governor's office. fáǹfààní ẹ̀yin tẹ́ bá gbàgbé fídíò yẹn ẹjá jọ sáré bò briefly báyìí ká tó wá lọ sínú àṣírí tí ìyá Àjájá sọ pé àwọn jù ẹjá lọ báyìí náà ń padà bọ̀. Ọlọ́run yàn fún wa níbí Oríyọmí Hamzat Òkìkíọlá. Lọ́lọ́run wa mú wá sí ìfúnṣẹ́. Òní kì í ṣe ọjọ́ ọ̀rọ̀ o, ọjọ́ ìṣèlú, ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀. Ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀ nígbà tí Òkìkíọlá bá ń lọ sí government house. ìtọ́ra ọ̀rọ̀ tí Àjájá bá wa sọ níjọ́ kìíní àná rèé ẹ wo bẹ́ẹ̀ ni wọ́n ṣe dùn ẹ wo bọ́n ṣe ń tún gbogbo sọ́pọ́ọ̀tì yẹn fún Alhaji Oríyọmí Hamzat eléyìí gangan ló wá ń jọ gbogbo èèyàn lójú pé ìyá tó ń sọ báyìí nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní sọ ilé ìdẹ́lọ́gbọ́nsìn ló wá bẹ̀rẹ̀ sí ní já àwọn èèyàn láyà pé òṣèlú burú òṣèlú lágbára o ẹ̀yin tèmi ẹ mọ̀ bá mi share fídíò yìí dálójú òmò ní tí kẹ́hìndé farabalẹ̀ wo lè parí kó lè bá àgbẹ̀ yín ni o. torá lọ farabalẹ̀ wo gbogbo ìfẹ́ tìyẹn bí gbogbo kinní yẹn ṣe lọ létòlétò nígbà tó present certificate fún Alhaji Oríyọmí Hamzat l'Àbújá. ní tèmi ìyá Àjájá náà mọ̀ lọ mo mọ̀ rí wọn lọ́hùn nígbà tó tẹ̀ tó present certificate fún Alhaji Oríyọmí Hamzat. ìyẹn ní ẹgbọ́dọ̀ Accord káfọ̀tà ní Àbújá. gbọ́dọ̀ tó lọ síbẹ̀ yẹn ẹjẹ́ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ìyá Àjájá ìdí tí national chairman ìyẹn Barrister Maxwell tó fi pe Oríyọmí Hamzat pé ó yá gbéra mọ̀ bọ̀ wá sí Àbújá. mo fẹ́ present certificate gangan fún ẹ kán lè bá mọ̀ pé láti headquarter wa ní Àbújá ń bí báyìí. láti gbé iṣẹ́ yẹn rán pé kó lọ sójú wa ní Ọ̀yọ́ state ìwọ náà ló sì jẹ gómìnà ní Ọ̀yọ́ state. tí ó wá fa wàhálà yẹn kí ni ìdí tí gbogbo kinní yẹn fi ṣẹlẹ̀ báyẹn. ìjáde kọ́kọ́ lọ gbọ́rọ̀ lẹ́nu ìyá Àjájá n tó dìjà n tó di wàhálà. ká tó wá padà lọ wo àwọn àṣírí tí ìyá Àjájá bẹ̀rẹ̀ sí ní tú lórí pé mi ò fẹ́ jẹ́ kó Oríyọmí ó sàṣì gómìnà ìsá wọ́n ní pé ọmọ àlè Oríyọmí Hamzat. wọ́n ní nígbà táwọn tú díẹ̀ tán àwọn padà rí pé kò ń ṣe Adékúnlé Hamzat táwọn rò pé bí Oríyọmí Hamzat. ó ń gángan ní bàbá rẹ̀ tẹ́ bá dẹ̀ rántí tẹ́ gbàgbé Alhaji náà sọ wọ́n sọ pé òṣèlú ti dé báyìí o oríṣiríṣi nǹkan lẹ́ẹ̀mọ́ gbọ́ kódà wọ́n lè ní pé bàbá mi kọ́ ló bí mi náà tẹ́ bá rántí dáadáa Alhaji sọmọrọ̀ ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ yẹn ẹja jọ kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu ìyá Àjájá. kí ni tán bá wa sọ àwọn àṣírí ìwé náà sọ báwọn ó tù ẹja lọ báyìí náà ń padà. ẹgbẹ́ òṣèlú Accord ó ti di ìràwọ̀ tó tàn lásìkò tó àwa yìí láwọn bíi oṣù mélòó kan sẹ́yìn a rí pé bí ẹgbẹ́ òṣèlú yẹn bó tún ṣe bọ́ síta ní gbàgede òṣèlú lásìkò yìí ọ̀nà àrò ọ̀tọ̀ ni kódà ó kan àwa tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ sínú wá dẹ̀dùn pé ibi tó ti ẹ̀kọ́ gùn sí ọ̀dọ̀ wa ló kọ́gùn sí ní bí oṣù mélòó kan sẹ́yìn a wà ní gbàgede pápá ìṣeré Liberty níbi tí a ti ṣe àkójáde ìfihàn ìkan lára àwọn olóṣèlú tí wọ́n fẹ́ díje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí gbogbo àwọn èèyàn tẹ̀ ti sọ pé ọ̀rọ̀ yẹn ti wọ̀ kò sí nǹkan kan tó lè dàrú mọ́ kódà nígbà náà lọ àrò pé bóyá kò tiẹ̀ sí bóyá tó mú ẹnìkankan mọ́ o àti fohùn ṣọ̀kan bẹ́ẹ̀ ni báyìí kí ló wá dé sí gbogbo ojú ọjọ́ tó fi yí padà ṣé bọ́rọ̀ òṣèlú ṣe máa ń rí nìyẹn yàbí Ọlọ́run tá a bá ti ṣe ìlérí tá a wá kọ̀ láti mú ìlérí ṣe olú wọn kàfi gbẹ tí máa ń dàrú mo dúpẹ́ lọ́wọ́ náà pẹ́ fi ọkàn bá gbogbo bí ìrìn àjò yẹn ṣe ń lọ ẹni tó wá bá mi kó n fẹ́ ṣe gómìnà ní Oríyọmí Hamzat ẹni tí mo lè dàbí pé mo rò pé mo mọ pé bóyá ẹni tí mo mọ̀ ló bí lọ́mọ ìyẹn ni Kúnlé Hamzat tó ṣiṣẹ́ ní NTA kó tó di olóògbé maybe few months ago ni mo ń gbọ́ pé mo ti mọ̀ pé kò ń ṣe ọmọ ẹ̀ kò ń ṣe ẹni tí mo rò for all the same ó ti wá bá mi mo ti fún ní
kíní assurance pé mo máa fún ní a máa fún ní tíkẹ́ẹ̀tì láti gbé àṣẹ ẹgbẹ́ wa. ó dẹ̀ bẹ̀rẹ̀ pé kí n fẹ́ sẹ́dọ̀ mi ní kéèké ẹnì kankan wá tó gba fóònù ẹgbẹ́ mọ́ ó ní wá sọ fún wa ti ń ṣe bó ṣe kò sí. ìdí òní adẹ̀ ń sí béèrè wa ohun títí mo wá rí pé ọwọ́ òfin máa ká mọ́ gbọ̀ngbọ̀n yẹn pọ̀ nígbà kan níbi nínú ọdún náà ti wá síbi lẹ́yìn ìgbà tá a lọ síbi láti ti wá àwọn kan wá tó gbóni kí wọ́n fẹ́ wá ṣe àwọn expo wọ́n fẹ́ wá ṣe meeting kan bí inú dẹ̀ bí pé kí ó ráwọn ọ̀wá kan wá dàbí báyìí wọ́n wá disturb àwọn àlejò tó ń sàn sí bí wọ́n ṣe gbogbo ẹ̀rù bá mi tó ń pè mí ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló ṣe náà ẹgbẹ́ àkọ́dù rẹ̀ kí n ṣe oníjà gidi àgọ́. yes ma àwọn exco wọ́n kọ́ àwọn exco wa ṣé exco ti ẹgbẹ́ ni àti exco tara ti náà. bó ṣe kọ́kọ́ wọnú ẹgbẹ́ ìgbà yẹn láti bẹ̀rẹ̀ sí fún mi sí ọ̀rọ̀ tó bá ń fẹ́ ni pé òkun tó ń fẹ́ ni tíkẹ́ẹ̀tì gbọ́n náà kọ̀ọ̀kan mi ò kàn mọ́ wọn ò fẹ́ ní ìpè wọ́n gbà tó yá sí pé tó ní káwọn èèyàn wa káwọn máa béèrè pé àwọn làwọn fẹ́ ní chairman ẹgbẹ́ wa àwọn fún chairman expo àwọn làwọn fẹ́ ní secretary àwọn làwọn fẹ́ nígbà mú ní ìbúná ti ṣeré olórí omi ò gbọdọ̀ ní ilé iṣẹ́ lórí omi òun làwọn èèyàn tó wá negotiate pẹ̀lú wa ni wọ́n ń jẹ́ oníbò kan ṣe wá yẹn tán fi ẹrú darapọ̀ mọ́ dájẹ́ káwọn náà mọ̀ pé àmì náà pẹ̀lú wọn adẹ̀fẹ̀ gbà wọn àá fún wọn ní akọ́ọ̀tà wọn èèyàn jẹ́jẹ́ pé àfihàn expo wa káwọn fi àyè lẹ́jẹ́ jẹ́ pé táwọn èèyàn bá darapọ̀ mẹ́jọ wa kálẹ̀ lè kan fún àwọn náà tó máa jẹ́ tó jẹ́ wọ́n ní a sense of belonging nínú ẹgbẹ́ so àwọn expo wa yẹn àtàwọn expo tiẹ̀ náà tó darapọ̀ náà fẹ́ ṣe ìpàdé inú bí àwọn yẹn gan sí èmi máa ń pẹ̀ ti sùn wọ́n ti sọ mí dẹ́nu pé mi ní ìjẹ́ kó máa wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn so kò tí jáwé kan gbé wọn tó ní wọ́n ṣe fún un tó ṣe kàn dédé wá bí wọ́n ti dúkọ̀ tọ́fẹ́ tó lé gbogbo wọn dànù tí wọ́n da gbogbo tẹ́lẹ̀ wọ they came back wa I could say that then that wà lè mọ́ sùn rárá wọ́n bá mi ní wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn kan náà wà bá bẹ́ẹ̀ fún a dẹ̀ fún bẹ́ẹ̀ àníyàn wa lọ wọ́n ti kẹ́tọ́ rí ni pé ó fẹ́ jẹ gàba yẹ pé òun ló máa wọn tó bá ti wá gba fọ́ọ̀mù pé àwọn fẹ́ ṣe ọ́ lórí kóbìlì kò ní ọ̀dọ́ lórí kan wá àwọn tó bá ti fẹ́ ṣe house of reps kóbìlì kò ní ọ̀pẹ́ orí rẹ̀ gẹ́gẹ́ bíi pé òun ni all in all wọ́n á kọ́lẹ̀ mo yá kọ́lẹ̀ attention sí pé the expos are complaining iṣẹ́ tó ń gbàgbàṣẹ́ school ṣe ẹni tó bá fẹ́ dìbò ọ̀dọ̀ school náà máa lọ ìwọ kọ́ ló máa ṣe ló máa gba school mọ́ra tó máa kò gbọ́ ó ṣe lecture Ramadan lecture ó yìí báyìí fún mi lọ ó tẹ̀ pé ṣe ló ṣe gan láti slide mi nǹkan pé tí mo ti bá sọ pé nǹkan tó ń ṣe kò nọ́mà ó tún wá tó àwọn exco yẹn gan wá tó àwọn aspirant yẹn wọ́n pọ̀ gan ló wá ní pé kí wọ́n máa pledge kí wọ́n máa fún un nígbà tó ó ṣe dé lẹ́gbẹ̀ẹ́ ìgbà tí wọ́n ti give lecture tó dé lẹ́gbẹ̀ẹ́ yẹn láti jẹ́ kó mọ̀ pé mi ò sí ilé fún yẹn pé ò lágbára nǹkan tó ń ṣe ìlera gbé báàgì ń lọ tó bá ti ṣe ọ̀rọ̀ pé ó fẹ́ máa jẹ gàba lórí àwọn exco tó máa ń sọ náà bọ̀ mo rí i pé ẹni tí kò kì í gbọ́ràn ni so eléyìí tó wá fa gbogbo eléyìí tó ṣe lọ yìí ni pé tó ṣẹlẹ̀ lọ sí gbogbo ẹbí bó ṣe rí ó ní pé àjọ gbóhùn lọ sọ́dọ̀ àwọn èèyàn mi ní Àbújá pé kó mọ̀ wọ́n ó ti pé mi ni mo máa lọ introduce ẹ̀ sí wọn tí ìbá nífẹ̀ẹ́ mi ní ṣe bẹ́yìn bọ̀ mo rí i pé kó tó di ká lọ Àbújá yẹn gan ẹni ìlàjì wàlámà ìlàjì ọdún ó ránṣẹ́ pé mi pé kí n wá àti chairman gbàtà débẹ̀ wọ́n gbé nìkan wá pé CP bàtà ìwò ṣe ní ó fẹ́ wá join ó fẹ́ wá darapọ̀ mọ́ ọmọ ẹgbẹ́ wa good perfect pé ṣùgbọ́n ó máa wá gba fọ́ọ̀mù àti contest owó torí ọmọ náà wá ń jókòó pé agreement wa kọ́ nìyẹn èmi kíkó the bargain and the promise fún ẹ kí ni gbogbo èdè so bí táwọn ṣiṣẹ́ mi ti gbé wọn ti ní kí nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n sí ni ẹ máa kọ́ àtọ̀wẹ́ pé ó máa bú máa yẹn mọ́gàjì ni máa yẹn jẹ́ Ìṣọ̀lá it was my one my secretary ewi what you expect òun náà a máa bú Ìṣọ̀lá máa bú òun náà máa bú Ìṣọ̀lá Ìṣọ̀lá pé ń jọ yẹn kò sọ̀rọ̀ against gbígbé kọ́ máa gbé ẹ̀yìn wá bọ́ tó bá yí kó tí wá ti free everybody else can come and take the form now cardiac contest ìyẹn ló mú gudugudu wa tẹ̀ tí wá darapọ̀ mọ́ ẹgbẹ́ àkọ́gbọ̀n ní south west ló ti wá bí north west south west tí mo gbójú mi mọ́ last week wọ́n ní káyọ̀ kí n mediate láàrin wọn gbogbo kó fi wọ́n lè step down fúnra wa kó ní tó jókòó pẹ̀lú máa yẹn
torí gbogbo yẹn pé tó ní mo ti fọ́yọ́ mi ní ìpín pé ẹlòmíì ni wàá gba fọ́ọ̀mù kí n jẹ́ kẹ́lẹ́ mi gba fọ́ọ̀mù ṣùgbọ́n ti fẹ́ wọ́n ti gbà láyè wọ́n ti bẹ̀rẹ̀ nǹkan láyè lọ́dọ̀ ẹ̀. ṣé tẹ láǹfààní àti ní ìfọ̀rọ̀jomitọ̀rọ̀ pẹ̀lú wọn lẹ́yìn ìpàdé tẹ lọ ṣe pẹ̀lú Ìlàjì láti mọ̀ bóyá ṣán mọ̀ sí ẹni yá. mo sọ bẹ́ẹ̀ oní pé wọ́n ní ó fẹ́ wá kò sáré nǹkan sọ pẹ̀lú oní àjọmọ̀ tí a máa ti ṣe gbogbo ara máa lọ àtẹ́síkò to give it a wonderful kini so adébàdàn tán wá ní pé wọ́n ti cancel kini yẹn ó dẹ̀ sọ fún mi ní mọ́tò pé ó yẹ kí n pè mí mọ́lé ẹ̀ mo ní tó bá fẹ́ kí n máa dẹ̀ máa mọ́lé so that day ló wá ní pé kí n kúkú fi lé mọ́lé òun àwọn tó fẹ́ ṣe declaration yẹn tábà ṣe kan kákó gbogbo àwọn olórí tó wà bẹ̀yẹn kákó lọ lé òun kábà lọ bá wọn sọ̀rọ̀ pé ìpìlẹ̀ mọ́lé òun kákó lọ bá wọn sọ̀rọ̀ honestly mi ro nǹkan mi ro negative gbà tí wọ́n lọ lọ́nà ló wá pè mí pé wọ́n ti cancel kẹ́ni mi ní òkè o ló kọ̀ ọ̀dẹ̀ pé ti target population wa tàtẹ́ ló bá sọ̀rọ̀ ni àwọn ọ̀nà ìwé tó bá wá síbi declaration àwọn ènìyàn ìwà wa mọ́ kí ni need fún mi láti wá kó láti odidi Jericho bí kí n sì wá máa lọ sí Lágelú àwòsí mo tired bí mi ṣe lónìí tó mo lọ fún àwọn chairman and secretary ní àbọ̀ tí mo kàn sọ fáwọn èèyàn kan wọ́n la máa ṣe screening ní ọ̀la àwọn house of assembly wọ́n lè jọ sọ fún ọ̀nà kan náà máa ṣe sẹ́yìn ó ti dìbà ó máa ń tajú àwọn kan lọ́dọ̀ rẹ̀ tá máa ní ká máa mú wá fún un àwọn aspirants kò jẹ́ ká dọ́dọ̀ àwọn esco mọ́ so yẹn àárín òun àtàwọn esco kò tó àgùn torí pé kò respect anybody ẹ̀yẹ́ tó kàn mí ni pé ìgbà tó tá a dé ládẹ́jọ́ tí wọ́n rí kó ó ti wà bó ti máa wà pé ó ti send message sáwọn house of assembly pé àwọn honourable members pé wọ́n pàdé nílé wọn ilé tó fi ń fọgbọ́n tàn mí yẹn ó ti actually send message sọ pé wọ́n pàdé nílé wọn without my knowledge without the knowledge of the esco bó ti wá sọ pé I can't do anything without my esco so ìgbà tó wá rí wọn ní chairman náà wọ́n forward kí ni ẹ̀ sí chairman wọ́n béèrè why would you do that why would you dá mọ́ chairman lóhùn àbí ẹ̀kọ́ lóhùn ṣẹ̀dá so ma send the city this is wrong you can't be talking to your chairman like that mo send the text. ṣé kò sí ìwé ẹgbẹ́ kankan tó fi òfin sílẹ̀ fún ìbáwí pé ọmọ ẹgbẹ́ báyìí ló ṣe lè ṣe táwọn esco báyìí lẹ́yìn ṣe gbúdọ̀ ṣe o. àkókò ni ṣáàtìwá àti ní tí a ní tí ní claim lóye bí àti ìṣe kankan pẹ̀lú ẹ̀ pé ó kọ́ ṣẹ̀ṣọ́ kó ń jẹ́ aspirant wa tó ti ń lé yàtọ̀ pé a lè suspend ẹ̀ ṣe understand pé ká ní pé kọ̀ but aṣááwò náà káwọn ní pé akọ́dù tó dé ṣe é mọ̀ àti àwọn àti suspend ẹ̀ kúrò nínú ẹgbẹ́ pé ó dàbí pé ìkíni tiẹ̀ ò ní bá wa lára mu sani alẹ́ torí pé mi lóyún torí pé mo tó ti bá sọ bẹ́ẹ̀ alẹ́ ẹjọ́ yìí ló pọ̀ ọmọ mi kan lábùjá tó ní pé òun á kọwọ́ sí mi lójú màá bá ìyá yẹn jà màá kọwọ́ sí lójú màá disgrace ẹ̀ màá gbélé yín jẹ́ kí ló dé ọmọ tó wá sọ fún mi pé excellency mọ́mí ilẹ̀ máa ń gbá sọ̀rọ̀ bóyá somebody explain me ó ní I know and I want you to tell her tọ́mọ bá sọ fún ẹkìtì pé ọ̀rọ̀ ilé ìwọ̀n ò lè sọ fún mọ́mí o ìjà tó máa bá mi jà ní pé jọ́ second day ó wá síbi wá fọ gbogbo lè dìbà. ṣáwọn gangan àbí. ó ráwọn èèyàn ẹ̀. àbáwọn olùgbèjà. in fact bó ṣe lè ń kọ́ lẹ́tì voice note tó fi sọ fáwọn èèyàn kán lọ jẹ kán lọ bábi jẹ ó náà kán wá àwọn ẹlẹ́ni tó wá lọ́ọ̀jì síbí ó disturb wọn àwọn ọmọ ọlọ́mọ tó bá wa ṣiṣẹ́ bí ó gbá wọn létí ó gbá wọn lọ́rùn àwọn èèyàn gbá wọn lọ́rùn wọ́n wá sẹ́kìtì mi kiri àwọn fẹ́ gbọ́n ẹ̀ dání níbo ni ìyá àjàjà wà àyà àjàjà ó lè kíní kankan kó ṣá oríṣiríṣi wọ́n lè kọ́ di gbogbo ẹ̀ sínú sísè tó wà ní ọ̀fẹ́ pé wọ́n ní wọ́n bẹ̀ mí kí n má jáde kí bá ṣe wà ó ṣe wà ní ó di alẹ́ ló pè pé ń gbọ́ fáwọn kan wá sọ́yọ́ ọ́fíìsì kàdé òun ló ní kan wá ṣé wọ́n ṣe mí lè ṣe ní ti káyà sókè bóyá wọ́n ṣe mí lè ṣe bóyá kíní kan kó lọ́lọ́run jẹ́ ó di jọ́ kejì ló wá mo dé ọ̀dẹ̀ house of my after I don't want to ever see you in my house again I don't deal with ruffians like you I don't ever come to wọ́n ṣàbẹ̀rẹ̀ sí ṣàbẹ̀bẹ̀ ó ṣàtún bẹ́ẹ̀ ó ṣe ìyàwó ẹ̀ náà bẹ́ẹ̀ ó ṣe gbogbo ẹ̀ pé wọ́n máa reason ok ká tó máa bèrè àníwá wa lọ ó yẹ ká ṣe. ìtọ́ra ìpele gba ẹnu tán ẹ àjàjà sọ̀rọ̀ ilẹ̀kùn wọn wá dúró síbẹ̀ yẹn wọ́n tún lọ grant interview mi ibi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní tùdí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan pé Oríyọmí Hamzat ọmọ àlè ni ẹ bá rí mi rò bá Adékúnlé Hamzat ló bí Oríyọmí Hamzat ni mi ìmọ̀ pọ̀ mọ́ àlè ni tó bá yẹ pé mo tètè mọ̀ pọ̀ mọ́ àlè ni. kódà èmi kọ́ ni mo nominate fáwọn national chairman láti jẹ́ kó wá di pọ́n wá gbà kan rí báyìí ilé tó wá mú kí national chairman gẹ́gẹ́ wá ránṣẹ́ pé Oríyọmí Hamzat kí ni àwọn àṣírí tí ìyá àjẹjá wa tún sọ pé àwọn tó tún ẹja tún lọ padà báyìí ẹ farabalẹ̀ nítorí pé kí ni ó sì ń padà bọ̀ láti analyse fídíò yẹn fún yín kí ni ó dẹ̀ yé yín dáadáa lẹ́yìn ìgbà tá a bá tún lọ wo bí gbogbo event yẹn ṣe lọ ní Àbújá tán ẹ̀yìn èdè yìí ó gba ẹnu tán kí ni ìyá àjẹjá tó bá wa sọ ẹja tún lọ báyìí tún padà bọ̀. Ọ̀yọ́ ń pè ọ́ àbọ̀yọ̀ ń tàn ẹ́ Ọ̀yọ́ ń pè ọ́ Oríyọmí
Ó wà náà. Àwọn èèyàn yọ̀ ń tán ní port. Ọ̀yọ́ ń pè ọ́ lẹ́yìn mo mọ̀ sí. Ọ̀yọ́ ń pè ọ́ lẹ́yìn mọ̀ sí. Ṣùgbọ́n ṣé bàtí Oríyọmí dé ẹgbẹ́ Accord ǹjẹ́ ó mú ìyípadà bá Accord láàgbé ìyàsọ́mọ? Ǹjẹ́ mú ìyípadà ìpìlẹ̀ ìpò kí Accord lè tẹ̀. Initially, àkọ́kọ́ rò pé yóò mú ìyípadà ni. But rather, it brought came across his political mother, the National Secretary of the party, Dr. Olubukola Ajaja, at the Abuja airport. Dr. Oríyọmí Hamzat is not only famous for his good works in Oyo State and in the southwestern part of Nigeria. On the site of Oríyọmí at the Abuja airport, his supporters couldn't hold their joy. Nobody can checkmate. I'm working Abuja here. I'm working airport here. This is number one. I give her respect. In Nigeria, I give her respect. Don't plan for you. My name is Victor. This is number one in Nigeria. Yes, you get with that card. Vote, you don't get with that card. I'm Sabio. Number one, Victor. Olórí oko bàbá. Olórí oko. Amẹ́ríkà ìdìbò àsìkò ìbò ti tó. Ẹni tó kàn tó máa ṣe bọ́ ọ̀nà yẹn fẹ́ tiwa rẹ̀. Àlàáfíà Oríyọmí àṣà Amẹ́ríkà lákẹ́ wá. Nọ́mbà ni ò ní ṣe ẹ̀fọ́ fún ọ ní pé irọ́ ni wọ́n ń pa. Ẹ máa wọlé bàbá ẹ máa tẹ̀lé wọ́n ṣe fún ọ. Ẹni ni ọmọ kápá tó ń kọ́ fún jò. All road led to the national headquarters of the Accord. Oríyọmí Hamzat wá. Òdòdódé, Ọlọ́run tó fẹ́ yọ wá, ó fún wa ní Oríyọmí. Ọlọ́run tó fẹ́ yọ wá, ó fún wa ní Oríyọmí. Káwa má bá yọ̀gẹ̀rẹ̀, parẹ́ sínú ìyọnu. We are right here at the behold the reception of Dr. Oríyọmí Hamzat by the national chairman of the Accord, Dr. Maxwell Nwidem, and other leaders of the party. And I'm so to it. And I will do everything humanly possible legally to make sure that we deliver our candidates in Oyo State. Anything that will stop us from that election, I will do everything on that and I, National Chairman of Accord, signed it. That shows that this certificate, this speaks for yes. Certificate, it's our way of saying that the party has decided to flag our flag, fly our flag, upcoming governorship election. Presenting the certificate of return to Dr. Oríyọmí Hamzat, the Accord national chairman said all due process was followed to elect Oríyọmí Hamzat as the gubernatorial candidate for your state. You know, the way people play politics in Nigeria, they always use so many skills and tactics to stop a people's choice. They will do everything humanly possible to prevent them from emerging because of the corruption, because of the wickedness of some people in the high places. But the truth of the matter is this: the people's voices can never be silenced. What God has destined to be, no man can stop it. Amen. So I thank all of you the way you supported yourself. I was afraid when the committee chairman, Alhaji Abrahman, called me and told me what was happening. And I called him, I said, listen to me. I said, do the work the party sent you, irrespective of anybody, irrespective of any interest. Who
NWC to set up a screening committee, which the NWC did. All aspirants were invited for screening, and the committee was set up, and they did it. They screened all aspirants, and they came out with their results. And the NWC sat, deliberated on it, and concluded that okay, the people that are disqualified, they are disqualified. People that are cleared, they are cleared. And the committee to go and conduct the primaries in the 20 states of federation were sent out. For record purposes, I want you to know that it is the national body of a political party that conducts and supervises primaries in every state. And their decision is final. And the committee member that was sent to Oyo State, they went there and did their job, and they came back and they have submitted their reports. It's based on their reports that when we are called, that when our candidates come to collect their certificate of returns, that I instructed to tell them to come to and collect it. And it's and I am here today to issue those certificates of returns to the people that won the primaries. What we are doing today is very symbolic. We are not here to put anybody. We are not here to condemn anybody. I know this one. Yes. And if you look at the guidelines, we stated there that the NWC of Accord has the final say. Presenting the certificate of return to the senatorial and the House of Representatives candidates of the Accord in Oyo State, Barrister Maxwell Ngude tasked them to be good ambassadors of the party all over the world. The day I came into Oyo State to receive the governorship candidate of Accord in Oyo State into our fold in Accord, I was so happy on the crowd that I saw there. And when I stepped out, I just moved around and interviewed some of the people I saw there, and I discovered that they came there on their own. Nobody passed them, nobody bribed them, nobody bought them. And that was the day I made up my mind that no matter what happened, we will deliver on your state. It's possible. Yes. We do it. Yes. And we are going to do it. Yes. Come 2027, we will march to the government house. Yes. This is our time. Yes. And nothing can stop us. A word is not enough to describe this party. The party for the masses. The party for the people. The party that the people have been waiting for in Oyo State for a long time. And you have done what they have been expecting. They will never forget Accord as a party. The party that stood up to liberate the people of Oyo State. The party that is ready to take it back from the minority to the majority. And the chairman of the party, I told you, he said you are doing your job. Not ordinary your job. Because the hope of the masses in Oyo State that it has to be dashed away. You restore it, bring it back. You did not worship money. You prove your level of integrity to this one.